pẹ̀lú ibi tí wọ́n ń gbé ọ̀rọ̀ Abdulrahman ọmọ ìdí ìsìn nísàlẹ̀ kòtò tó pa hafsoh Lawal nílùú Ìlọrin pẹ̀lú tí wọ́n ń gbé ọ̀rọ̀ lọ báyìí ní ìsìn ó ṣeéṣe ká má rí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Abdulrahman tó pa hafsoh nílùú Ìlọrin ó ṣeéṣe ká má rí ìdájọ́ òdodo gẹ́gẹ́ bá a ṣe ràn kàn. Kí ló fà á? Ohun tó fà á ni wípé ibi tọ́rọ̀ dé dúró báyìí ní ìsìn àwọn èèyàn lé o Yorùbá bọ̀ wọ́n ní bó láti ṣe tẹni tí babaláwo tí ń ṣe oògùn afẹ́ẹ̀rí fáyán tí tó ń ṣàyìnà kò fádìẹ Yorùbá ẹ̀yin èèyàn wa ó ṣe ká mọ ìdájọ́ òdodo. Àwọn kankan ti ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí pé kó ṣeé ṣe ó lójú ẹni tó lè fọkàn sí àbí kó ronú lọ bẹ̀. Ẹ farabalẹ̀ wá nǹkan fìdílé ẹ wá gbọ́ nǹkan tí àwọn agbẹjọ́rò yìí sọ nípa ọ̀rọ̀ Abdulrahman àtàwọn mẹ́rin tí wọ́n kó mọ́ ẹni tó jẹ́ àgbẹ̀ ẹni tí ń tún fóònù ṣe àti ẹni tí ń ṣe new life. Ẹ wá gbọ́ nǹkan tí adájọ́ sọ nípa wọn. Mo wá láwọn àlàyé kan tí ó kún kẹ́kẹ́ tí mo fẹ́ ṣe lórí rẹ̀ kẹ́ ẹ lè bá mọ̀ pé tá a bá ṣọ́ra Abdulrahman ọ̀rọ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ tí ó sì ní sí ìdájọ́ òdodo kan lórí ẹ̀ tó yẹ pé ikú hafsoh ó ṣeéṣe kó lọ já sí pàbó kó mọ́ sí ìdájọ́ òdodo kan lórí ẹ̀. Ẹ wá nǹkan fìdílé ẹ máa bá mi ká lọ. Ẹ kọ́kọ́ wo ohun tí àwọn agbẹjọ́rò sọ náà. Yes, sir. There is a recent advocate for that governor should be signing death warrant. Yeah. And again, there is an advocate that they should eliminate anything like capital offense that requires governor signing death warrant. On your position as a lawyer, where do you stand? If we eliminate capital offenses that will warrant governors signing death warrants, we are doomed. Society ìṣòro tí English, the problem we will face in the society will be enormous and we will not be able to curb it. If there are no punishments for capital offenses, if there are no capital punishment for capital offenses again, I believe you mean people will take somebody on the roadside, slaughter him, and tell you that let them take me to court. Nothing will happen afterward, and who would die would have died, and that will be the end of it. If that is successfully done, we are heading towards the end of this generation. Are you now advocating for signing of death warrant? Yes, I do. I do. Your position on what you have in the society? I'm a legal practitioner and a lecturer at the University of Ilorin, and Dr. Folon Sharma the same, popularly called Saddam. Immediate past Molan Chairman. Thank you very much. Barrister Ajasa, àwọn èèyàn retí kí ni wọ́n fẹ́ gbọ́, especially gẹ́gẹ́ bí lọ́ọ̀yà fún Ògo Ìlọrin tí Ògo Ìlọrin sì ní interest nínú kéèsì láti wípé ká má fi ọwọ́ ra tí ó yẹ ká fọwọ́ ra mọ́lẹ̀. Kí ni ẹni sọ fún àwọn èèyàn wa? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo àwọn olólùfẹ́ wa. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, orúkọ mi ò yí padà. Orúkọ mi ni Barrister Abdulkadir Adémọ́lá Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, the first day tí wọ́n àárẹ̀ ní Abdulrahman àtàwọn tó kù ẹ̀, Ògo Ìlọrin àti president àti àwọn PR àtàwọn other members wọ́n wà ní court. On that day, prior to that day, wọ́n ti already visit family àwọn outside tí wọ́n dẹ̀ ti kẹ́dùn pẹ̀lú wọn. So wọ́n dẹ̀ promise àwọn family yẹn pé àwọn máa ensure pé àwọn rí end of this case and àwọn máa ensure pé justice is done. So in fulfilling that, wọ́n ti ní káà náà máa wá sí court láti wá dúró fún family outside léyìí tí a dẹ̀ wá ṣe ní àárọ̀ yìí. But gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ by law wípé this present court ìyẹn magistrate court ò ní jurisdiction as far as murder case is concerned. So that is why tí wọ́n fi transfer case yẹn lọ sí appropriate court tó ní jurisdiction which is high court. But today nígbà tí wọ́n pe case yẹn, àwọn ministry of justice àwọn náà ti already wá telling the court pé àwọn ti already prefer charge ní high court against Rahman àtàwọn tó kù ẹ̀. So therefore court yìí
tó jẹ́ magistrate court yóò ní jurisdiction láti gbọ́ case yẹn whatsoever. The best for this court is to wait for the arraignment of Abdul Rahman and other and his cohorts at the High Court, which I believe at the next adjourned date ibẹ̀ náà ni wọ́n ti arraign wọn. Tó bá dẹ̀ ti lè arraign wọn bẹ̀rẹ̀ wọ́n á wá sí court yìí láti wá terminate proceeding àti láti wá terminate case yẹn. So bí ó ṣe jẹ́ nìyẹn. So thank God wípé wọ́n ti prefer charge against wọn. So we will be waiting for the next adjourned date, the date for the arraignment of Rahman and others. So but thank God today àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù tí wọ́n arraign pẹ̀lú Rahman wọ́n ti wà represented, they have a legal representation. But in law, if Rahman did not have a legal representation, there is no way we can move forward. So for those people yawning, agitating that nobody should stand for Rahman because he's a criminal, it's because they don't know what the law says about that. The law is very clear, especially Constitution of Nigeria, that every criminal or every accused person is entitled to be represented by a legal practitioner of his own choice. So therefore, in order to, it will help us to get the justice we deserve or the justice we are yearning for. If this Abdul Rahman ẹni tó pààyàn gangan yìí tí ò bá ní representation ní kóòtù a lè lọ anywhere, we move nowhere. So kò túmọ̀ sí pé lọ́ọ̀yà tó dúró fún nísìnyí a lè bú lọ́ọ̀yà wípé ó ṣe dúró fún wọn ò lè bú lọ́ọ̀yà, òun ò tí ì ní lọ́ọ̀yà presently, àwọn mẹ́rin tó kù ló ní lọ́ọ̀yà. tó jẹ́ kí n máa béèrè lẹ́yìn ni wípé àwọn kan sì tún sọ pé àwọn ń fẹ́ wo lórí burúkú lọ́ọ̀yà wọ́n sọ oríṣiríṣi tí ó dúró fún so ó já sí pé bí lọ́ọ̀yà ṣe dúró fún yẹn ó normal lábẹ́ òfin. Ó normal lábẹ́ òfin. a sì lè bú lọ́ọ̀yà kó ṣe dúró fún yẹn. wọn ò lè bú lọ́ọ̀yà because òfin sọ pé irú àwọn accused person ní right to a legal practitioner of his own choice. And in a matter like this tó jẹ́ capital offence, a murder case for that matter, tó bá yẹ pé justice táwọn ń wá táwọn tó ń pariwo yẹn náà ń wá tí gbogbo wa náà ń sọ pé à ń wá ó nídìí ká wá bá ṣe ṣagbátẹrù bí lọ́yọ̀ ó ṣe represent Rahman ní kóòtù ni tó bá yẹ pé justice yẹn a fẹ́ tètè rí on time. bá a bá tiẹ̀ kí ó ní representation yóò jẹ́ kí justice yẹn kó wà delayed. Wọ́n dẹ̀ ní justice delay is a justice denied. So ẹ jẹ́ kí gbogbo aká parapọ̀ láti ensure pé wọ́n tètè wá lọ́ọ̀yà fún Abdul Rahman so that justice ta fẹ́ yẹn á lè tètè rí ní àsìkò. ẹni tó ṣẹlẹ̀ tí wọ́n ṣàlàyé ń bí tẹ́ bá farabalẹ̀ gbọ́rọ̀ dáadáa ní tí mo fẹ́ kẹ́ jẹ́ ká ṣàkíyèsí ni pé ṣèbí téèyàn bá dáràn kódà kéèyàn ò jẹ̀bi kò sí bó ṣe fẹ́ le tó láyé ẹ̀ẹ́rì agbẹjọ́rò nínú tí wọ́n ṣàlàyé ń bẹ̀ ni pé láti ìgbà tí ọ̀rọ̀ Abdul Rahman ti ṣẹlẹ̀ tó ti di ilé ẹjọ́ tó dọlọ́pàá wọ́n ní kò ní agbẹjọ́rò kankan wọ́n ní Abdul Rahman ò ní agbẹjọ́rò àgbà bẹ́ẹ̀ kí ló tí ò ní agbẹjọ́rò ṣé kò ní ìyá pàǹtẹnumọ́ ṣé kò ní bàbá ṣé kò lẹ́bí kankan gbogbo àwọn ẹbí rẹ̀ nǹkan bo ni wọ́n wà ọmọ òkú ọmọ òye ni wọ́n ti kọ́kọ́ kí ìyá ọmọ wọn kọ́ kíkó ewu náà níbo ni àwọn ẹbí rẹ̀ wà àti pé tá a bá ń sọ gan ṣé Abdul Rahman yìí náà Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni ò ní burúburú ká lè fẹ́kùn pàjẹ́ ẹ dákun ṣé àwọn ẹbí ẹni tí wọ́n sọ fún àǹbẹ̀ náà ní ìsìn ni pé pẹ̀lú nǹkan tá a gbọ́n bẹ̀ o pẹ̀lú lóníyàká o ní tí wọ́n sọ fún wa ni pé àwọn ẹbí Abdul Rahman gan ti gba kámú pé kí wọ́n lọ pa ní tí wọ́n ń gbìyànjú àti sọ fún wa nítorí pé tó wáyé pé àwọn ẹbí rẹ̀ gba kámú ọyọ wọn ò ṣètò agbẹjọ́rò bóyá wọn ò ṣe ní bàbá ni o bóyá wọn ò ṣe ní gbangba bóyá wọn ò ṣe ní kọ̀kọ̀ pé àwọn ọmọ sanwó fagbẹjọ́rò lábẹ́ ní kóyá ẹ lọ bá ní sojú rẹ̀ kódà kọjá pé àwọn ò ní lè tẹ̀lé Abdul Rahman lọ sí ilé ẹjọ́ ọyọ wọn ò ti gba agbẹjọ́rò lábẹ́nú tí ẹ pé yóò lọ mọ gbẹjọ́rò fún Abdul Rahman nílé ẹjọ́ wọn á sọ fún wa ní ìsìn àwọn tọrọ àwọn tí wọ́n ní Abdul Rahman pariwo pé kíní kan àwọn mẹ́rin tí wọ́n mú o kìí sára wọn o kìí sára wọn o ibi tí mo ti ń wò pé ejò lọ́wọ́ nùnù ẹ láwọn mẹ́rin tí ẹni Abdul Rahman pariwo pé òun nìkan ló ń pọmọ yìí o òun nìkan ló ń pọmọ yìí o àgbàpọ̀ nìkan ló pa nínú tá a gbọ́ wọ́n ní Abdul Rahman ó sọ pé àwọn ẹ̀yà ara ọmọ yìí kan ti sọnù ṣẹ̀fọ́rọ̀ bá a ti ń sọ nípìnlẹ̀ ọ̀rọ̀ ó ti ń di lákàlàkà tó fẹsẹ̀ kọ́lẹ̀ tí ọmọ bí ọgbà
wọ́n ọwọ́ lásán ní wọ́n bá lọ́wọ́ Abdulrahman sọ pé nínú ariwo tí ń pa tòótọ́ tá à ń gbọ́ pẹ̀lú tó tún jáde lónìí ilé ẹjọ́ nìsín ó ní òun nìkan ló ń pa o àwọn mẹ́rin yìí ọmọ ń pa o àwọn mẹ́rin ti ní agbẹjọ́rò Abdulrahman nìkan ni ò ní agbẹjọ́rò ọ̀dà nìsín nígbà tó ní Abdulrahman àwọn mẹ́rin ọmọ ń pẹ́ àwọn owó níbo àwọn ẹ̀yà ara Abdulrahman yòókù ń bo lọ́wọ́ wọ́n ní ibìkan ní ẹ̀dá sílẹ̀ yẹn ń kọrin fídíò bí tí wọ́n da ẹ̀yà ara sí ní ẹyọ ń kọrin ó ń dà ọyọ wọn lè mú wá rú ilé ẹjọ́ lónìí wọ́n lọ́wọ́ lásán níbo lórí hafsoh wà níbo ni ẹsẹ̀ rẹ̀ wà níbo ni odidi ara rẹ̀ wà níbo ni ìfun rẹ̀ wà ọkàn ẹ̀dọ̀ gbogbo ẹni ló wà ẹ wá ní kò rí agbẹjọ́rò èmi ò ní sọ jù báyìí lọ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí pẹpẹ yọ pọnmọ ẹ̀yin yẹn wá ẹ jẹ́ àjọ tẹ̀lé ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àjọ tẹ̀lé ọ̀rọ̀ ìdíje ká tẹ̀lé dé kélé ò lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn míì náà tí wọ́n ń ṣe irúṣẹ́ láàbì ìlú ọmọ Yorùbá nǹkan pọ̀ tí mo mú bọ̀ ilé ẹjọ́ ẹ jẹun ẹwà kan mo tún padà bọ̀ tí ń tájọ ṣàlàyé fún alẹ́kùnrin rẹ́kẹ̀lì bá mọ̀ pé màgòmágó ti fẹ́ wọnú ọ̀rọ̀ yìí ó dàbọ̀ náà.